ṣé ìwọ àti Rọ̀ṣídà ẹ fẹ́ fẹ́ ayé ní Sùlọ́kà ni àbáyé kan fi ń ṣe awẹ́wà? Kódà ti la méjì ti pinnu lọ́kàn wa pé kí a fẹ́ra ní Sùlọ́kà. Mo fẹ́ fi mú mi, mo fẹ́ mọ́ fi kó ìbálòpọ̀ akọ àtabo. Rọ̀ṣídà wàláhì mo yọ̀ǹda rẹ̀. Yóò sì wá lọ pé òun ò fi ọmọ nígbà tí èsì pọ́ fẹ́ lákú jẹ. Ẹ sì rò pé agbára yín gbé báyìí. Inshallah bí kúrò ti láì. Ṣáàjẹ́ wa ní ká fi ajẹ́ mi. Ọ̀dọ̀ agent mo ti bọ́ sign agreement. Agent àdùkọ́rọ́ ni o. Àmọ́ tẹ́mi ó ṣe lèmi ó ṣe. Kò sí sẹ́ni tó lè yí mi lọ́wọ́ ìpadà. Ẹ wà tó pín ọkàn yín méjì báyìí. Lẹ́sùn gbé kan lé gbé kan ta. Ewu lọ́kàn pípín méjì láì sẹ́yìn tòlótòló. Ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ ní pẹ́ kú. Ṣé wọ́n làṣà ẹrù ni? Déètì kú ń bẹ lọ́wọ́ rẹ tí ó fi ń pariwo ìwọ̀n ò ní pẹ́ kú. Bísíkì ni níbo Aláàjì. Ẹ lè fẹ́ yàwó lé mi. Ọmọ mi nìyẹn. Ṣé kí agbára ńlá? Bàbá ní kí òjò dá òjò sì dá. Bàbá ní kọ́ mọ̀rọ̀ yọ́ mọ̀rọ̀. Kún fàyà kún ọ̀dọ̀ Ọlọ́run nìkan ni ẹ̀dá kankan ò tó bẹ́ẹ̀. Ẹ dákun ẹ má bínú bí tẹ́ ẹ bá dé o. Ọlọ́run nìkan lọ́ba tó lè pa tó lè jí. Ojú ti ẹ ń tọ́pa tí ò lè jí. Ẹnu gbọ́dọ̀ tó wá jáde lẹ́nu rẹ̀ ọ̀ wà á kú lójú. Bó o ṣe wá dúró náà máa lọ lẹ̀ bẹ́ẹ̀. Ní kẹta tó bẹ́ẹ̀. Tàtọ̀ bẹ́ẹ̀. Kí ni? Ilé yìí mà ti kan sí ibà lónìí. Bàbá fẹ́ dagun báyìí ìrọ̀lẹ́ ẹ̀sẹ̀ jìnnì sẹ́yìn lẹ́yìn. Ọlọ́run ọba nìkan, òun nìkan ni ọba tó lè pa tó sì lè jíǹde. Lónìí náà ni mo sì. Yáá Díríkù! Wàhálà kan ló ṣẹlẹ̀ ní ministry. Finance àbí agriculture àbí sport ń tọ̀dọ̀ yín ministry wo. Ṣé kò rẹ̀ yín? Ọ̀rẹ́ bá bẹ́ẹ̀ ẹ̀fẹ́ kájọ ṣe partnership nínú commerce. Bí yẹn ni Buhari ọmọ Musa wọ́n bá fẹ́ ṣe wáàsí fáwọn òǹgbò kò ní bẹ̀rẹ̀ láti ibi náà wọ́n lè listing nígbà tí wọ́n bá sì parí ẹ̀ náà bá parí ẹ̀ pé ayé ń gbó ẹ wọ ọ̀nà. Káyọ̀ tó ti kí ó ní àbíjẹ́dá dákùtọ̀ ọba náà bí jagun ni. Ẹ mú ìyàwó jáde. Ní kí ẹ mú nǹkan dáná jí síta. Nǹkan dáná kọ ìyàwó náà rè bẹ́ẹ̀ nígbà tó ti mọ̀ wọ̀ ló náà wọ̀. Kódà àtẹ̀wé gbọ́. Àná mi rè ìyá tọ́ta fún mi. Èmi lànà wọn, èmi nì. ṣe bọ́mọge ni. Òṣìṣì ni. Ẹ̀gbà. Mú ń díẹ̀. Ẹ wà máa mú ẹran, ẹ máa mú gùn, ẹ sọ di ìyàwó. Ìgbésí ayé kọ́ ló ń gbé yìí. Nígbèsí ọ̀run wá ní. Ìyàwó tí mo ní ẹ wá ṣe nìka ẹ̀rẹ̀ rí. Ẹ jẹ́ àṣẹ dáàsì kí kálukú ó túká. Ẹ so ìgì tẹ́ ẹ so ìyàwó fẹ́ jẹ́ èdè. Ekun mẹ́ta. Bọ́lá máa kìlọ̀, ẹ kìlọ̀, ẹ kìlọ̀, ọmọ yàn. Ojútọ́lé tọ́kọ̀, olókèlè ti gàjà, iná lè. Ekun mẹ́ta ogogu, ekun mẹ́ta ogogu, ekun mẹ́ta ogogu, ekun mẹ́ta. Ìpadà bọ̀ ó lè kó ṣe mú o. Ekun mẹ́ta. Wọ́n tutù lọ́jọ́. Wọ́n gbọ́dọ̀ nínú o. Máa rà dẹ́kun. Máa rọ̀ṣẹ̀ o. Japa bẹ́sẹ̀ wọn ò ṣẹ́ bó ẹkùn mẹ́ta wọn ò ṣẹ́ kó ẹkùn mẹ́ta iná ti jọwọ́ ẹkùn mẹ́ta sọ́mọ náà tí ó jọ ṣá ìpadà bẹ́ kú o.
ní ká máa sọ pé àjẹun gbogbo lódìdí lódìdí. Àjẹun gbogbo lódìdí lódìdí. Àjẹun gbogbo lédìdí lédìdí. Àjẹun gbogbo lédìdí lédìdí. Àjẹun gbogbo lédìdí ayé bárabára. Àjẹun gbogbo lédìdí ayé bárabára. Emileyo Kunuga, tiger named Storm, hereby make an oath to uphold this confraternity. I, Femi Ashori, tiger named FM, swear to always live for the survival of my brothers. Emi Kingsley Ebuka, tiger named Bullet Bullet. Make an oath today to always be there for my brothers and to uphold the rules and regulations of this great confraternity. Ó dàṣẹ nítorí téyìn iwájú bá gẹ̀ràn erigi àsìgbà. Ekun mẹ́ta. Ekun mẹ́ta. Ekun mẹ́ta. Ekun mẹ́ta. Ekun mẹ́ta. Ìpadà bọ̀ olè kò ṣe mú o. Ìyẹn ò kì í ṣe big deal. Ṣùgbọ́n anything tí mo bá like by mo máa ń go for it ni. Kò dẹ̀ sí nǹkan tí mo lè ṣe fún èèyàn tí mo bá like. Tó bá yẹ pé 1 week la fẹ́ lónìí ní hòtẹ́ẹ̀lì mo ti sanwó ẹ̀. No. Má ṣe bẹ́ẹ̀, I understand. And like seriously, mo appreciate. But mi ò ní lè wà níbi for second. Ìwọ fún rẹ ṣá mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ náà gbà náà. Mo jẹ́ ká fọ̀rọ̀ sílẹ̀. Jẹ́ ká ṣe nǹkan táwa ṣe. Sorry. Mo fi fóònù sílẹ̀, má kàn distract wa. So, what plan for me? Why? You got plan for me? No, get up. Ekun mẹ́ta. Ekun mẹ́ta. Ekun mẹ́ta. Ekun mẹ́ta. Ìpadà bọ̀ olè kò ṣe mú o. What's up ojú àtúnrarẹ̀? Ògbé àkàlà ni. Àwọn ẹkùn mẹ́ta náà lórí yìí. Go down, you Chris. Òpó níbi tó ṣe fẹ́ sálọ àbí. Guys, ẹ jọ̀ọ́ tó rẹ̀ lọ. Mo ti rí yín, ẹ ti rí mi. Ẹ má jẹ́ kó jẹ́ pé bí mi àti ń ṣe fojú kanra wa yìí. Òun náà ni mo máa ráyè mọ́. Mo mind anything, as in anything tẹ́ bá fẹ́ kí n ṣe. Go hello. Ẹkùn mẹ́ta la wà. Àpọ̀jù gbogbo ẹranko tó wà nígbò lọ. 3 tigers. I need anybody láti darapọ̀ mọ́ wa. Onítorí wa náà ló máa kú. Ekun mẹ́ta. Ekun takiri gbẹ níyà. Gbogbo ọ̀nà kìkì já ìjà o. Wọ́n ti gbẹ́dẹ́, wọ́n tó tó gbẹ̀yà. Wọ́n gbẹ̀yà o, wọ́n gbẹ̀dẹ́, wọ́n. Ayila for my brothers. Ayila my rugged settings.
Ayila for my brothers. Ayila my rugged settings. Ayila for my brothers. Ayila lórí burúkú là ń ṣe. Ẹ sọ fún mi Ayila lórí burúkú là ń ṣe. Oníkẹta Ayila. Wọ́n ń pọ̀ ọmọ ẹgbẹ́ ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn bí àpárọ̀ Ayila. Ayila kọ̀ Ayila là ní. For your life, for your entire life, you talk about this confrontation like this again. Around tí mo sọ ni ẹ máa kẹrù ẹ máa kó mẹ́rọ mo lè ti rí lẹ́yìn mo ní scrutinize kó tó belong. Sọ fún mi. Tombatiwa dog. Everybody, including I. Our party mama lost a village. Was sano. Pẹ̀lú gbogbo war. Pẹ̀lú gbogbo parole tàti ṣe tàti run. Was sano. Was sano. Àwọn tá ń zoom lọ. Baba, everything don tire me. Mo ti ṣe ogun nǹkan bọ̀. Mo kàn mọ̀ ọkọ tó ń ṣe mí láì pé mo ní ìdádúrà Ọlọ́run. Ìwọ ṣáà ní sùúrù. Èmi náà ti máa ń sọ fún yín pé gbogbo nǹkan tá à ń ṣe nínú school yìí ní tó bẹ́tà jù ní ká máa bẹ lọ́hùn. Ìbẹ́ lọ́hùn ṣe kókó. Ó ti yẹ even Ànábì sallallahu alaihi wasallam tó yẹ kó ń lo lórí gbogbo àwa èèyàn tó kù. Ànábì náà ń bẹ lọ́hùn. Ọ̀gbọ́sẹ̀ fáìsà faragita fáńsọ́bù. Wáyé láàárọ̀ bí ká fàrígàbù bí ọba ti bàtà ìbátà tó kírun tán ọ wà ní ọlọ́mù ti ṣe yá àyà ṣe òyà aláwọ̀ náà ṣe kókó. Ó gbọ́. Alfa mo kò jí mi jù ọwọ́ má fi ìgbé náà pààrọ̀ nǹkan bá ìgbà tí èmi rárá. Hey, boss. How you down there? Yeah, good afternoon. Yeah, good afternoon. What do you want? Sir, I think pé láti ẹ̀kọ́ ẹ̀ gbọ́ wa ni sir. Bẹ́ẹ̀ni sir. Kí lẹ fẹ́ gangan? A fẹ́ kẹ́ pray fún wa sir. Bẹ́ẹ̀ni sir, a fẹ́ kẹ́ pray fún wa ni. What happened? Kí ló ṣe yín? Àwa méjèèjì, a máa fail àwọn courses wa, and we believe if we pray for us, a máa pass with the power of Jesus. Yes. Ọ̀rẹ́ lẹ́yìn méjèèjì. Bẹ́ẹ̀ni sir. Ẹ dẹ̀ nígbàgbọ́ nù Ọlọ́run pàdúrà yín lè gbà. Of course, pé tẹ́ bá gbàdúrà fún wa máa wà. Gẹ́gẹ́ bí obìnrin onísun ẹ̀jẹ̀, ó ní tí mo bá lè fọ ọkàn iṣẹ́ tí aṣọ rẹ̀, ara mi yóò yá gágá. Okay, please, can you guys move together here? Okay. Please. Father Lord, in the name of Jesus. Amen. Ìwọ ló pọ̀ nípa àti agbára tó mọ tí àwọn ọmọ rẹ̀ ń fẹ́ Olúwa bá mi ṣe fún wọn. Amen. Jesus. Make them whole. Amen. Make them pass their exam. Amen. Kí wọ́n máa dwell nínú àánú yín. Amen. Let them just dwell in the tabernacle of God. Amen. In Jesus' name I pray. Amen. Thank you, sir. Bíbélì ní tí ẹ̀yin bá ní ìgbàgbọ́ tó mọ kékeré bí kóró mustadi, ẹ̀yin yóò pàṣẹ fún òkè kó ṣídìí, òkè á dẹ̀ ṣídìí. Amen. Báwo ni a ṣe láṣẹ àti ta hand out yẹn? Iṣẹ́ ètì lè jù Ṣọlá ni mò ń dúró de kó wá help mi báyìí. Ṣé òun ló kọ́ strap ẹ̀? Iṣẹ́ àmọ̀ pé orí ti wá dọ́ta. Thank you very much, sir. No, it's okay, it's okay. Oya wọ́n tún gbẹ́dẹ́ wẹ́rọ tó ń bẹ lọ́nà o oya ẹ̀bìlà ẹ̀yàgò sẹ́ẹ̀bù Miami wọ́n ti dé ẹ̀yàgò.
Bẹ́lẹ̀ tí ń bàbọ̀. Àwa lọ gba anointing ni. Anointing wo lẹ lọ gbà o? Àwọn màá ní gbogbo wọlé ìtẹ́ǹkà o. Àwa ti gba anointing tó ju anointing lọ. Ẹ jọ̀ọ́ má bínú, please make this clear. Anointing wo lẹ lọ gbà tí kò fi need kárakáwé mọ́ because me understand. Máa jẹ́ kó understand. Ṣórí táwa ṣe gbà yìí. A ti lọ bá Pastor Kọ́ládé. Wọ́n dẹ̀ ti ṣe kíni? Wọ́n ti pray fún wa. A dẹ̀ máa pass. A dẹ̀ ti ń pass gan. Ọ̀rẹ́ mi ò dè máa náà lọ síbẹ̀ kọ́ lọ bá Mr. Kọ́ládé àbí Pastor Kọ́ládé yẹn lọ́wọ́. Kí lẹ fẹ́ lọ ṣe ń bẹ̀ wọ́n? Ọwọ́ náà fẹ́ lọ gbà anointing ni. Ẹ máa èèyàn máa ń ṣe báyìí, imagine. Ìwọ́n ti lọ gbà anointing òfin káà lọ gbé júwèdè fún wọn náà. Ọ̀rẹ́ a máa ṣe ẹ̀ pẹ̀lú ilé iṣẹ́. Àwọn náà máa ń lọ ọ̀nà fún lọ́dọ̀ náà nígbà wọ́n ti ti àgbo náà wà. Àwọn ènìyàn kọ́ ìmọ̀wé ẹ máa kọ́ sọ. Ṣọ́nà méjì ò padà bójú padà fojú padà fojú kanra wọn. Àjànà kó kọjá mọ̀rẹ́ ìtàn fèrè. Sọmọ náà tí ó bẹ́ kú kò sẹ́ni tá a gbọ́dọ̀ kú ẹ̀ tàbí lówó. Seven Miami àwọn akọni ni wọ́n gbóná jàjà. For my brother, I love for my rugged setting. Bá ṣe pé ẹ̀yin lẹ́yìn 8 ta ló ti lè máa rojọ́ yẹn. I remember we used to have problems. At least we all sat down at a round table agreeing to peace. A ṣe peace talk yẹn òǹkálùkù wa dẹ̀ choose peace over violence. Why are you doing this to my people? Dr. Kolade, I don't know anything about what you're saying. Tabarul anything. I'm a kọ́kọ́ fún yín gbọ́ before ká tó ṣe. Pátápátá ìbá ṣe wà ń bí ó máa set. Ó dá ká sọ pé ó ti set ní sí everybody máa gbé jáde ni. Astaghfirullah. Astaghfirullah. Astaghfirullah iná lágàfọ́ rẹ̀. Mo ti bọ́ lọ́wọ́ mẹ́dá máa jẹ́ mo pé mi náà pààyàn lọ́dún yìí mọ́. Ṣáájú 2 steps backward please. 2 steps. Miami o, 7 Miami o. Rántí pé erin lè jẹ balógun lóòótọ́ ṣùgbọ́n kìnìún nìkan lọ́pọ̀ lọ́hùn gbàgbé gbogbo frat tó wà ní ọgbà àti environs ẹ̀ wọn pápá mi ká gbogbo wọn. Please behave yourself. But nǹkan tí mi jẹ ó lẹ́ni kí n máa pọ̀ yín náà. Okay, very well. Tí kì bá ṣe ilẹ̀ ń hit àwọn guys ni, then who's doing it? Now you're talking, doctor. Àwọn ẹkùn mẹ́ta. Ẹkùn mẹ́ta. Wàhálà yìí ti pọ̀ jù náà Simbo. Wàhálà yìí ti pọ̀ jù gan-an. Ó kàn máa béèrè oríṣiríṣi ìbéèrè lọ́wọ́ yẹn. Kí ló ṣẹlẹ̀ náà? Ṣé kò kí n sú ẹ ni? FM, you realize you're raising your voice at me. So báwo ni mi ṣe ní pariwo? Báwo ni mi ṣe ní pariwo náà? Ó ti dé stage wàhálà mi ti pọ̀ jù sí. What is going on? FM, what did change? You're no longer the man I used to know. Mo pe number all through yesterday. Oh, pick call me. Oh, take me padà. What is happening? Is it wrong for me to ask you that kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? And because tó bá ti ń béèrè nǹkan tó bá ti ń pọ̀ jù mọ́ kó máa ń níyàn lára ni. Please, me fẹ́ pariwo dẹ̀ tí ń jẹ́ kí n máa pariwo. You know what? I'll see you later, okay? FM! FM! He said he would never leave me. Ṣebọ́lọ́ ò ní fi mí sílẹ̀. Now
You've broken all your promises. Femi. I can't break my promises. Trust me. Femi, you're changing. What is happening? Just talk to me. Baby, seriously, nothing. Inú tó kàn bí mi ló jẹ́ kí n pariwo mọ́ ẹ bẹ́ẹ̀ yẹn. Please don't cry. You know I love you. I love you too, but I'm scared. You're changing. Come on, baby. You need to trust me, okay? FM to Shimononi. Always trust me, okay? Ekun, mẹ́fà. Omina, bàbá gbọ́dọ̀gbọ́. Ẹ̀yin ọmọ kékeré tó yẹ kẹ́ máa mú fi di bọ́tù. Ẹ̀ náà bọ́ sẹ́mi. Ẹ fẹ́ kú ṣá. Èdè náà lè máa kú. Èèyàn kan kì í fi dà pàgbé. Bàbá ta ni jẹ́ fi kóńdó palaba wọn. Ó ti jọ́ tẹ́ bá lọ́mọ lẹ́yìn èjò kẹ́ tó rí mímú. A kì í bá àtọ̀ kó má kó, a kì í bodò kó má ga. Àṣẹ o! Àṣẹ o! Ẹgbẹ́ o! Ẹnu mi lẹ́nu ọsí! Ibi tá kò má pàjá sí. Ẹranko tó bá kọjá mẹ́, ó dọbẹ̀. Ẹkùn mẹ́ta kì í ṣẹgbẹ́ gbogbo ẹranko nugbó. Kọ̀ọ̀nù sẹ́wọ̀n láti gbọ́dọ̀ tó kápẹ̀tì odó. Mo ti jẹ́ wọ́n yí bí mo yí wọn máa ṣọ́. Mo jábọ̀ kẹ̀tẹ́fẹ̀ mo tẹ̀ wọ́n bódò. Màá tẹ́ gbogbo yín mẹ́ bá. Ọkọ lewé lọ́jọ́ ni wàràwàrà lọ́mọdé tó kó ìṣíbọ̀. Ilé ò gbà ọ̀nà gbà òun náà ní ṣèwé ara gbà. Ekun mẹ́ta. Ìpadàbọ̀ olè kò ṣe mú o. Becky. FM. Ṣé information tó fún mi yìí? O ṣọ́ pé kò lè sí fọ́kọ̀. FM, ó mọ̀ mí láti lè nà. Ó mọ̀ pé mi ò kí ń mú fò. Ṣorí information tí mo fi yẹn confirm ni. Pàkúté wà táwọn gáàsì ti mẹ́ràn. Ẹ̀yin ni kẹ́ mọ̀ bí ẹran òṣèlú kúrò nínú pàkúté yín. Alright, mo believe it. Mo dẹ̀ ti mọ̀ pé ọ̀nà ẹlẹ́lẹ́ ló fuck up rí. But note, má gbàbọ̀dé o. Trust me. Later. It's in here. Okay. Signing out. Ekun mẹ́ta. Ìpadàbọ̀ olè kò ṣe mú o. Ìwọ lọ bẹ́ sáwọn 7 Miami. Ò ní ṣerú ẹ̀ mọ́. Are you a learner? Are you a learner? Tó bá ṣúọ̀ fún ẹ. Àsìn tó ṣúọ̀ fún ẹ. Drop n tó wà lọ́wọ́ ẹ yẹn. Gbébọn yẹn lẹ̀. Á lọ fojú wé bọ́dí o. Ó kéré jọ̀wọ́ ẹ lọ. Small but mighty. Wọ́n drop ìbọn ọwọ́ ìjẹ́kájọ fọwọ́ ta.
lọ́jọ́ ṣá ìpàdé kú ó lè kó ṣe mú ọ lọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ o. ẹni ò níyà ò gbọ́dọ̀ dẹ́.
love you now. FM, èmi ni mo yọ̀ bọ́ sí àbí. Mo dẹ̀ láìkí ẹ. Mo dá yìí sí láti jọ́ mọ́mọ́ tó yẹ kí n ti ṣe fún ẹ. Mo mọ̀ pé kìsìnì wèrè yẹn ló gbèrò aṣọ òṣì wọ̀ ẹ́. Mo dẹ̀ fún ọjọ́ alẹ́ ìlèmí fún tí ó máa zoom kó tó dàárọ̀ lánìí. Èmi dẹ̀ láìkí ẹ gan. What's a price? And anybody that price must pay. Òní ìlò máa kúkú kí n ṣọ̀la, òní ìlẹ́ran ẹ máa yílẹ̀. Trust me. Mo ti gbàgbé pé lóòótọ́ ìbọn gentle, but kò ní jáde láì pààyàn. Shaggy, you're the prize, and anybody that prize must pay. Òní ilẹ̀ tí ẹ máa yílẹ̀ kò kí n ṣọ̀la. Trust me. Èmi. Yes. Àbí wọ níbi tí mo bá dé ẹni mi ló ní wọ́n ti pa. Ìwọ tí mo dẹ̀ fẹ́ràn gan ló wá dé báyìí. Èmi FM. Shaggy. Ìwọ sọ̀rọ̀ ẹ̀dọ́ lọ́wọ́ nínú school yìí. Ó betray àwọn brothers ẹ̀. Wá sọ̀rọ̀ àìní dán àwọn 7 Miami. Ṣọ́ráyé. Shaggy. You see, person wey shit no dey remember o. Na person wey pack am. Now they remember. Shaggy, you shit. I make you no remember. The shit where you shit. Now we back on. Now I make us remember you today, Shaggy. Hey guys. Ẹ ti mọ bó ṣe ń lọ lórí ìrìn àjò mi lọ́gbà ẹ̀ báyìí. Wọ́n ti rusticate mi. Bí mo lọ ṣe wá yìí. Àbíkó sí nǹkan tí mo lè ṣe mọ́ tẹ́sán lè tó lẹ́mọ̀ ń bí. Ilé lọ́dẹ̀ ń wò yẹn bàbá yẹn ti kọ̀ mí lọ́mọ ilé ò ṣe padà sí. Fún ìdí èyí ẹnu ọ̀la láṣìírí mo gbọ́dọ̀ sọ nǹkan tí mo ṣe fún yín. Mo ti join court. Mo ti ní godfather mo ṣe wáyé. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Mo kàn ní kí n sọ fún yín ni. Ṣé mọ̀ ajá tó wá jẹ lẹ́yìn tó léyàn lẹ́yìn á pa ọ̀bọ. Ó yẹ kí ọ̀lẹ́ni àti èèyàn máa fẹ̀yìn tì. Èmi ti ní o èmi dẹ̀ fẹ́ já yín pé ṣé kájọ máa wà lórí level yẹn ni. O ti join what? Court. Shit. Ṣé bàbá ìmọ̀ nǹkan tó ń sọ ṣá? Shaggy, wetin dey worry you now? Wetin dey do this guy? Why they no go rusticate you, guy? Why they no go rusticate you? Only you want from 100 level. We don't they tell you. Guy, they face your study, they read your book. Only kawe. Only you want exam malpractice. Only you want go to chase next to a girlfriend. Only you want go to follow other courses till they fight. What you tell it no? You know the agreement where all of us get. I don't understand. Yes, I understand. Say yes, okay, yeah. I should you be Ekun. But I just pay me baby face. I want to me when. I said, okay, I need to come and join court. Say where you lamaka. We all know the background where we come from now. We don't say that from ghetto. We not from our hood. I need to go get way. I'm a stand out in the public. See what you can't tell us now. Which kind of nonsense be this one? Nisuru, Shaggy. There's something I don't understand. Like, you don't try last, no? Or join court. Shaggy. But báwo ni wọ́n ṣe ní báwo lọ ṣe nílé kúrò ní school now? Báwo lọ ṣe nílé ọmọ tí kò ti disvirgin so possible kò lóyún ni ṣé èèyàn tí ó kàwé ṣó máa ń pass ni ṣé èèyàn máa ṣe nǹkan tó ń ṣe wọn nílé ni wọ́n sọ pé join court àbí etí mi ni I don't understand àbí etí ń dùn mí ni. Shaggy. Sí mi sí Shaggy. Mo ti join court wọn ló ti gbọ́ yẹn. Shaggy. 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 Sọ̀rọ̀ lẹ́nu ẹ̀ sọ̀rọ̀. Shaggy lorúkọ ẹ o. Oh, I saw the balantry balabala. You now became balabalicious in nature. Kilon solid will join cult. Or our proud láti sọ láàrin àwọn ọ̀rẹ́ your good friends. Listen, all rusticate in school make my life to turn now. So joining cult is the next option for ẹ. Oh no, when you're to rusticate in school to make life more yìí dá now. Kí ló bá ṣẹlẹ̀ tó bá join mechanic, tó bá join a mechanic to come mechanic and be organizer or something else. Èwo ní pé wá lọ join call tó wá ń sọ níwájú wa. Ah no. Ẹjọ́ tó ọmọ yín bá aṣọ mi ta bàdé.
Meaning? Ẹ gbà mo sọ fún yín. Sọ́ni kan náà kọ́ la jọ ń jẹ. For real? Fúra ọ̀tọ̀ọ̀tọ̀ láti jáde. Ẹ gbà mo sọ fún kí n jẹ́ kó rí ẹ pé bọ́ra ilé gidi gan mo sọ fún ẹ nìyẹn. Èmi. Mo sọ fún ẹ nìyẹn. Gbàrà ìwálẹ̀ o. Gbàrà ìwálẹ̀. Mo sọ fún ẹ nìyẹn o. Ọ̀rọ̀ púpọ̀ jù máa kó báyọ̀ ni o. Ẹ gbọ́. Àjọ pàdé ń bí fresh. Wọ́n sìn mo ti ní bí arìn mo lè sọ fún yín. Tẹ́ ò bá fẹ́ tẹ́ mo ń wò tẹ́lẹ̀ pé mo lè carry yín along. Kí náà máa jẹ́ kí yàn tó lẹ́sẹ̀ ẹ máa strong gan. Wọ́n làbẹ́ ṣe wà ẹ́ ń bí ibi tẹ́ ń dorúkọ ọ̀tọ̀ ni. Bí mi náà ṣe wà yìí bí mo ṣe wà ẹ gba ẹ dì mú zoom ni. Àwa tá ìwà school à ní bearing àbí? See this one nítorí o ti join court one. The confidence don too much sef. Court ti bà nǹkan jẹ́. He say he dey zoom. He say he dey zoom. Court ti bà nǹkan jẹ́ Shaggy. Ọmọ tó ṣe free ẹ̀yẹn ló dáa o. Èèyàn tó ti join court so ó lè yọ̀ bọ́ náà. Yes. Mona listen. But no, now you no go leave your own person like that now. You don't understand. This one na time for confession. Tẹ́ni wà láàrin bá tún wọn bí tó ti join court. Ẹ sọ sí. Wọ́n ní kò bí right now, who you dey ask that one? Wetin you dey talk? Abeg gbàgbé gbogbo ilé tó ń sọ jàre. And you must go down. Ìfarabalẹ̀. 3, 2, 1 ṣe ni mo fẹ́ ṣe. Ẹ wá wò mí dáadáa náà. Kẹ́ tó ṣe anything. Ẹ wò mí náà. Ẹ wò mí dáadáa. Kò sí ẹ̀ṣẹ̀ tí Judas Iscariot ti dá. Ẹ mọ̀ pé Jésù foríjì ni. To Jésù ní flashback. Mo á fẹ́ kẹ́ náà wo flashback bá ṣe jọ bẹ̀rẹ̀. Kò sẹ́ni tí ṣe ò lè lọ. At the point ẹ̀yin náà fẹ́ jẹ́ kí n repent lélẹ̀ lè ṣe wá. Enjoy my. Will you freaking keep quiet? Look, at this point in time, I don't freaking fucking care about anything again. Ṣé wọ́n ro ti family? Ṣé ro ti ẹ̀jẹ̀? Ṣé ro ti bond? Nígbà tó pa Olúwakẹ́mi. Do you freaking think about it? When you killed her in cold blood. At this point in time, no story. Shaggy, it's too late. Ekun, mẹ́ta. You freaking killed my lover! What? I was alone with you since then. You're in love with who? Kemisola. Sista ni kọ́lé mi ṣùgbọ́n sex ni hobby mi. Wo ọbí ló jẹ́ kó máa jẹ́. Àwọn ògbólógbò tálíkà lọ́jọ́ ń bá gbélé. Kẹ wá wò ṣùṣù kẹ gbọ́ sórí èèyàn kan kẹ ní àìbomi tútù ló pa wọ́n lé wọn kẹ gbé fíríjì kẹ fi tọrẹ. Wọ́n sọ fún mi sí pé má lò ní délé. Ilé wo gangan ló ń sọ? Ṣé ní kájọ́ ń sanwó ilé ẹ̀? Ọjọ́ wo ló sanwó ilé pé rí? Mo bá rí owó ní orí bẹ́ẹ̀dì. 250,000 rẹ̀ bá kú. Fẹ́rẹ̀ bàrà mọ́tò. Mo dáhùn. 250 yẹn ó ti dé ìwà fẹ́ mi ṣe. Mo ṣe orí tẹ́ ẹ ṣe tó ní ọmọ làkejì lára ìyẹn ti kúrò ní orí. Now I will handle your nyash. Ibo with pleasure. Ebi mo kò sí mi yàgbẹ́. Owó mi tí mo dá tí mo ṣàjọ tí mo kọ́ fún yín ta fẹ́ fi ralẹ̀ ẹ̀kọ́ fún yín mo fi ṣe fibroid. Mi ò ṣe mọ́ àǹtí láti lọ lò. Orí tí mò ń ṣe lẹ́nu èyí mo yẹ lónìí ṣùgbọ́n tó bá tọjọ́ ọ̀la ẹ̀ ń mọyì. Kálẹ̀mí ni mo ní owó sà máa fún 20,000 ẹ̀bọ̀ torí pé owó olówó ṣòro ná 18 péré ni mo yọ fún wọn bẹ́ẹ̀. Wọ́ọ̀sì mọ́ ṣe fún ẹ 2,000. Finish. Ṣọba yìí tí mo fi ra brat mo fi ra bike. A máa sọ̀rọ̀ méjì sí wọ́n ti kó gbogbo nǹkan lé wọ́n ti fi máa fi tọrẹ. Ṣá mi màmá jẹ́. Ó ti ń pọ̀ ju orí tí ò lọ́pẹ́ ló ń ṣe. Àwọn onídùú kú ẹ lẹ́nu. Ṣé onímọ̀ tí wọ́n ní? Àwọn onídùú kú ò ní ẹni. Ẹ má ṣe wọn ní ẹ̀. Stone, ṣé o rántí pé mo sọ fún ẹ sometime ago pé a fẹ́ ṣe party lọ́dọ̀ wa pé mo ní ìdòwò. Yeah, ó tọ́ ni. But mo rò bí àgbo news tó ń ka ìkọ̀ṣẹ́ lórí owó ìṣá.
No, mo kàn try láti sọ fún ẹ ṣé wọ́n ti. Bàbá pín owó jọ. Pín owó. Kí n pé owó yìí. O máa máa wá sí party náà. Ajé Adima wọ̀rẹ́. Jẹ́ kí n dé party náà. Hello guys. Hey. How about? FM. I don't call your number, Taya. Could connect. Better network. You remember the honorable Oluwasina? Nǹkan tó fún wa bí ká fi water lelele fún iṣẹ́ tàbí ṣe fún. Yeah. First payment. Yeah, the first payment we did. Yeah. The job will do for her. Okay. They can understand that I like. Iṣẹ́ kí lẹ fẹ́ ṣe fún honorable tó fi fún yín lówó tó pọ̀ tó báyìí. Ọ̀gá, so expect pé kọ́kọ́ fún wa pé ká kọ́wọ́ sí wọn lọ́wọ́ ni. He don't pay us, make we take do job for am. The opponent pé ó fẹ́ ká báwọn yanjú ẹ̀ àbí. Then nígbà tó sọ yẹn torí tí ẹ bá pé o rántí pé mo sọ fún yín pé kò sí nǹkan tó jọrú nǹkan bẹ́ẹ̀ because kì í ṣe torí nǹkan tá a ṣe dẹ́gbẹ́ sílẹ̀ nìyẹn náà. Why you dey talk like FM, you dey calm down. Calm down, kí ni ṣe? Okay, so far you kó fún ẹ̀sìn káwọn aṣọ pé ó da o. Àwọn ò fẹ́ owó o. Ẹ máa kówó yín lọ o. Ọ̀gá dé. Àwa lè fẹ́ ṣe party. Wọ́n gbówó fáwa. Ìyẹn ò túmọ̀ sí pé a máa ṣiṣẹ́ yẹn. Because tó ń bá kó kúrò lọ́dọ̀ tiwa, they go give another person. Àbára ṣe máa rep. Thank you. See, make I tell you wetin you no understand FM. Olè gbogbo nǹkan tí Stone sọ máa jẹ́ kó yẹ ṣòro yìí 300,000 di honourable fún àkàfi ṣiṣẹ́. Àní ṣe nada. We no go do any work. Okay, yes. We just collect this money. You know why we collect this money? Nítorí àmọ́ epo owó yìí òṣèwọ́ honourable. Owó tí honourable jí lára àwọn aráàlú ni. So àwa yìí à ń represent àwọn aráàlú. Owó aráàlú la gbà padà. And as but jokes apart, gbogbo ilé ìtàn sọ ẹ jẹ́ ká ìsọ̀rọ̀. But anywhere when they say money dey, now me already die there o. I die there lemi o. I know. Oga, wait, calm down. Which one be put down wey you dey talk now? Party lọ́dọ̀ wa ni. Mo fẹ́ ṣe party. Ẹ̀yà tó bá ti pélé ìtọ́nu ilé náà láti máa support ẹ̀. Ó wá kù sọ́wọ́ àwọn tèmi bá ti gbà tèmi tó ń gbà tí àwa ò bẹ́yà lè support ẹ̀. Nígbà mi ọ̀ṣun. Tọ́ọ̀nì dọ̀rọ̀ olówó dé. Jẹ́ kí n pè sí. Lẹ́sọ̀ ló ti tọ́ o. Ẹ gbàgbé alágbára kan ọgbà kan anywhere wey money dey èmi fẹ́ kú síbẹ̀ o. I know say na there you dey. I know. Kọ̀ọ̀ká ṣáà máa ṣàgbára lòyìn lóṣù kókó. N wá kí n pa. Jẹ́ ìpínlẹ̀ ọkùnkùn. Èmi mo lè kéré jù láti gbogbo ẹjọ́ ta ló pín ẹja àgbàdúrà ẹ̀mọ̀ àdúrà mọ́ tó wèé. Àbọ̀yá ká lajú gbà. Àwọn alájú gbàdúrà yìí. Àtúntì ń lajú gbàdúrà. Hello FM. Clapun. Má sọ̀rọ̀ àná di bá mi. Ọmọ àwọn èèyàn ti kú gan-an. Ilẹ̀ ti jà àwọn èèyàn, ẹ̀jẹ̀ ti ṣàn. Mi ò dẹ̀ rí balance mi. Kí ló ń ṣẹlẹ̀ náà? Bọ̀bọ̀ má ṣe yẹn o. Balance ẹ̀ gan lèmi gan fi ń sustain. Àwọn ohun rẹ̀ tí mo gbà yẹn náà mo fi ń ó ti yẹ. Fi ń ṣe ọmọ gbòòrò. Ọmọ. Jàgídíjàgan ò gbà ayé pẹ́. What? Wọ́n àtàwọn surprises oríṣiríṣi yìí. Níbo ló tún wá ń gbé mi lọ báyìí? Ìwọ ṣáà máa wọrí ní tiẹ̀. Ṣáà máa wò mí gbogbo nǹkan tí n bá ti ń ṣe. Tọ́ àti mọ́ tó bá ti wo ẹ̀fúnfilẹ̀ lẹ́yìn ní kẹ́ máa parí ewé okòlù. Mélòó ni mí? Sọ ara tó bá ti wẹ̀ ni mo fi mí dà. Ara rere tiẹ̀ ni màá fi ẹ́ dá olólùfẹ́ mi. Trust me, ara rere ni màá fi ẹ́ dá. Trust you. Mo sọ fún yín náà, dókítà. Mo sọ fún yín pa máa padà wá. Ní báyìí táwọn padà wá yìí, àti ready. That's very thoughtful of you, sir. Yes. Baby, what's going on here? Voice Dr. Motunde kan ni mo ń gbọ́ yẹn. Ó ti ha orúkọ wọn sórí. Anyway, darling, mo mú ẹ wá síbi láti wá fún ẹ ní birthday gift ẹni. Ọmọ ojú lọ bára. Ojú ni mọ́lẹ̀ ara. Ojú gangan òun lè yẹnu ara. What? Are you trying to say that wọ́n fẹ́ bá mi ṣe? Wọ́n fẹ́ bá ẹ ṣe ojú ẹ pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. Tí mo dẹ̀ nígbàgbọ́ pé ojú ẹ máa là. Oh my God! Oh, thank you. My birthday gift. Yes. I can't wait. Like, seriously, I'm going to sing again. Thank you so much. Thank you, Dr. You're the best, I swear. Oh my God. God is the best, my darling. Doctor,
Seriously? Ẹ wò, ẹ ṣáàjọ torí Ọlọ́run kò ní ṣe pé mi ò nígbàgbọ́ náà gẹ́gẹ́ bí mo ṣe nígbàgbọ́ náà Ọlọ́run. Ọmọ kan fẹ́ bẹ̀rẹ̀ pé iṣẹ́ aṣọ àpéjọ ẹ̀ máa là. Ti sọ fún yín, ẹyẹ máa ká òwú àkàsẹ́yìn. Ó yẹ kẹ́ mọ̀ pé ìmọ̀ mi lórí ọ̀rọ̀ ojú yìí kò ń ṣe ìlú yìí náà. And pẹ̀lú gbogbo test tí mo ṣe fún mo ti mọ ibi tí mo ti máa bẹ̀rẹ̀ iṣẹ́. And by the grace of God, ojú ẹ̀ máa là. I believe you, doctor. Let us believe in God. Darling. Baby. Oh, yeah, I'm so happy. Okay. My guy, how far now? You call me, what's up? Yeah, so you know say our school just dey peaceful now. Gbogbo gba ti wà peaceful. No be lie. Everybody ti ṣe nǹkan tó wù wọ́n sí. About thank God o. You know say Femi get sense well. Now wetin you say make we tie ourselves down with now wetin dey make the area now dey peaceful. Yes so we don become hero for the whole school. Àwọn ẹkùn mẹ́ta nìyẹn, àwọn ẹkùn mẹ́ta selfie, àwọn ẹkùn mẹ́ta. You know. Our hero. That's so. Hero tí ò ní 1 naira. Shishi guy we no get. I'll be hero for inside school. What is the essence of being an hero if you are not made? Tell me. Sad gan. But the truth about am be say yesterday not be like today. At least people don't they show us love, they dash us clothes for the peacekeeping where they organize for the school. Some babes don't they buy you food, they give extra money, Oh yeah, ló fẹ́ fi dèyàn láyé. Ṣé ọjọ́ 2k, ọjọ́ 3k, ọjọ́ take this shirt, I no dey use am again. Ló fẹ́ fi dèyàn láyé sọ fún mi. No, tell me now that one you won't rely on. So what you can't talk now? No. Guy, wetin I dey try talk, we say make we give ourselves brain. Make we give ourselves brain for this town, for this country. If you don't give yourself brain, no make am. Guy, relax. Okay. Relax. I like you that make me dey follow you talk. Oh, why I no call FM? Why I be saying na you I call? See, you know wetin, You know wetin? One deal dey ground. And me I go make 1 million. 1 million naira. We just share am 500k. Now calm down. Casey, why they do like this now? You know, now what you want tell me since why they go corner? If you don't talk straight, now do deal. I know. What you want clear? Which clear? Which motto will they clear? Change the wolf in it. I'm a clear motto. Students, they want now. Why they don't say they don't believe in us? See. Now ma you be. Before now. Gbogbo robbery kan ni robbery. Eléyìí tá fẹ́ lọ fún wa kò rí pé kò ń ṣe robbery. Akọ gbà ni, ade máa lọ. Kingsley, come. I no be now. Talk straight. Wetin be the thing? I believe say you know they tell me say we could go rob, right? No be all robbery be robbery. We go just go take. Mo just say I say we wan go take am. Just take am flash, you know, to collect card. Kingsley, now the problem when I get with you be this. Okay, mo go thief. Mo go thief. If na thief you go understand, mo go thief. Kingsley. You know say we don't agree on something. FM talk say that Baba talk say anytime we will decide say this power we will get so we won't use it and take rob. It thing go backfire. Sure you know. Which Baba talk? Which Baba talk? Tell me. No, you tell me. Okay, what's make bullet to the entire body? You see the Baba? No, tell me. You see the Baba? No, be wetin FM to come tell us we dey do. Say bullet to enter our body. See, make I tell you one thing you don't know. Mo ti rẹ́ni tí ó ṣògùn bullet to the ware. Mo ti rẹ́ni tó ṣògùn tẹ́gbọ́n wọ́n ti yìn bọ̀ ó kú. Ìyẹn tún kọ́. Wetin dey talk like this? Na person, if God no wan make person die, person no go die now. Oh, he dey rely on jazz. If na that way they do, hey, no go there, oh. No go there. You know many people wey do jazz, don ṣògùn tí wọ́n níṣẹ́. Why did you no go give them work? Can't give yourself break. Wetin why they talk like this? Me, my house, I no come from good. Oh, my own, we no get. Any small chance, if I no like to support around me, ma fi support around me. But the people no need. Baba, God dey bless us now. No be FM be that. No be FM say God bless am. He want go use that money now. Go treat that babe. Calm down, now go fit bless us tomorrow. I want go use money treat babe. And in men they suffer. You dey get sense? In men they suffer. He carry money or who borrow all of him to fellowship for beauty. Baba, who give go get? Guy, make we go collect. You know as it take, make we go collect. For gbàgbé pé FM ní pé tẹ́ bá ṣe nǹkan burúkú ogun yẹn ò ní ṣiṣẹ́ mọ́. Ẹ ṣe FM jẹ́ babaláwo ni. Babaláwo tó sọ bẹ́ẹ̀ fẹ́ FM òun dà. Ṣé wọ́n rí? Guy, why they talk like this? And if I go do this thing now, you go. Alright, Nkeje. Yes, sir. Báwo làwọn kan tí mo ní kó prepare? Yeah, it's ready, sir. Nurse Polanco? What happened in your room? Okay, nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìwọ máa need àti dúró tì mí torí wàá prepare òun náà. Lọ pé kó wá dúró sí post yìí, okay? Yes, sir. Yes, sir. Alright. Excuse me.
I have some things to attend to. Alright. Marry later, okay? Alright. Baby. I really don't want you to go. Babe. Mo ti sọ fún ẹ pé mo máa padà wá náà. Àǹtí ẹ̀ ti wà lójú ọ̀nà. Kò ní pẹ́ dé síbí, jẹ́ kí mi máa lọ, máa padà wá. Ó ṣì ní bí 2 or 3 days tó máa lò ń bí náà. My sister is not you, Jerry. Baby, I have to go now, okay? And we don't need láti lọ get her prepared. So that one little bẹ̀rẹ̀ nǹkan tó fẹ́ ṣe fún mi. I really can't wait. You're always glad to fi ìmọ́lẹ̀ mi rí ẹ. Èmi náà lè wait láti fi ojú mi rí ẹ kí wọ́n náà rí mi. Mo dẹ̀ nígbàgbọ́ pé ó máa ṣẹlẹ̀ kó tó kúrò lọ hospital lágbára Ọlọ́run. Amen. Yes. So baby, let me go. But can we all go? Of course, I'll do that. Oh, my baby. It's alright, baby. Okay. What again? Kiss. Kiss. Yeah, baby. Joking. Okay. We are ready, sir. Oh, she's ready. Okay, thank you. Alright. Easy. Baby, take care of yourself, okay? I love you. Maybe for 1 minute. Ekun mẹ́ta Ekun mẹ́ta Ekun mẹ́ta ìpadàbọ̀ olè kò ṣe mú o. Fucking preacher, you know what I'm saying? Stop there! Ekun mẹ́ta. Drop your weapon. One, two, two. Sakaba. I'm not supposed to be now. Gbogbo ayé ló mú ẹ. Di Sakaba. Sakaba ṣe mọ nǹkan tó ṣẹlẹ̀. Àwọn ṣe client ẹ. Students làwa. Just leave us, just free us, no dey move. Free us, no dey go. And to prove that to you, pé a ní kankan lọ́kàn. Ọjọ́ àríbọn mi kàn wọlé. Okay, so torí pé jẹ́ student, you are above the law. Are you telling me that you are above the law? Kẹ́ máa ṣe yamayama, kẹ́ máa pààyàn, kẹ́ máa já àwọn obìnrin lẹ́kún, kẹ́ máa pa wọ́n lẹ́kún kiri. Ó já wèrè ni. Èmi já wèrè. Ṣé o ṣì èrè nítorí mo fún ẹ lé? Tó bá mú balẹ̀, tó bá pa ẹ́. Àbọ̀lórí burúkú lẹ léyìí. Ṣé torí mo fún ẹ lé? Wá! Kó ṣe gbogbo ọ̀ní SARS lè fà. Listen, young man, go wá dáadáa. Go wá! Àwọn oṣèyàn o, àwa ti dorìṣà. Now let me ask you, I want to ask you, tó bá yin ìbọn yẹn, tí bullet tó bá yin jáde tó bá padà wá pa ẹ́ kọ́ kí ló máa ṣe? Look at this swine. Let's go! Kiss me! Kiss me! Kiss me! Kiss me! Kiss me! Kiss me! guys yìí ti kó bá mi o àwọn guys ti kó bá mi mọ nǹkan tó lọ ṣe àwọn ọlọ́pàá ń lé mi o wo nǹkan tó bá lè ṣe jọ please wọ́n ń lé mi gan ni o.
Hold it. ṣebí wọ́n ní Ọlọ́run kì í ṣẹ̀bi ni. Kí ló wá dé tó jẹ́ pé àkókò tó yẹ kí n rí aláàánú mi, ẹni tó ràn mí lọ́wọ́, tó yọ mí kúrò nínú òkùnkùn ayé, kí ló dé tó jẹ́ pé ìgbà yẹn ló ń pè sáfẹ́fẹ́ rere. Àǹtí mi ò tiẹ̀ ní privilege àbí opportunity kí n kàn fi ojú mi kan kí n kàn dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Sí wo Ọlọ́run ti kọ́ pé Fẹ́mi máa jó lórí ẹ̀ kò dẹ̀ ní ju bẹ́ẹ̀ lọ ni o. Àmọ́ yóò lórí èmi tó yẹ pé èèyàn mọ̀ pọ́n lè ṣèrànlọ́wọ́ fún yàn tí wọn ò dẹ̀ ní ṣe. That's because Ọlọ́run ò destiny wọn láti jó lórí èèyàn ni. But ẹni tó Ọlọ́run bá ránṣẹ́ tó bá ṣe ẹ́ lórí Ọlọ́run ti kọ́ ó dẹ̀ fẹ́ kó ṣe ẹ́ lórí ló ṣiṣẹ́ ẹ́ lórí. Lóòótọ́ Fẹ́mi jó lórí ẹ̀ àmọ́ òun náà bùkù. Ṣé bí mi àti ẹlájọ wo news tí wọ́n ní wọ́n lọ rob tó fi pa wọ́n? Kí ni wọ́n wá dé di robbery? Sister mi, lè rárá ní gbogbo wa náà. A kì í ṣàǹgẹ̀lì. Tó bá jẹ́ yẹ pé amrọ̀bà ni, in fact tó bá yẹ pé agbénipa ni, I still wish to see him. I know how you feel, to be honest. Sisi, má ṣe mi gbọ́. I know how you feel. I do. Honestly, I feel for the guy. If only he didn't do what he did. I mean, ó yẹ kó wà pẹ̀lú ẹ̀sìn kẹtẹ jọrí, right? You guys talk, play, be friends. Who knows? It can even be more than friendship. But he's no more around. He has left us. You also need to move on with your life. I miss him. I know you miss him. But he's gone already. You need to move on. I know it's shame you, honestly. I wish he didn't do what he did, you know. Sisi. Ayé ò ṣá nítorí ẹ̀ parẹ́. Fẹ́mi ti bá ti lọ ni ẹ wọ́n continue pẹ̀lú life ẹ̀. Àánú ẹ̀ ṣe mí náà. Ọmọkùnrin yẹn ṣe èèyàn gan, ọmọlúwàbí èèyàn ni. Àmọ́ ọ̀nà tóun náà gbà yàn tọ̀. I understand. Sisi, come on now. Sisi, no. Come on now. Sisi, it's okay. Mi fẹ́ kó dá ìsàn sára ẹ̀ o. Ekun máa fa ìsàn ni o, please. Don't put me through another trouble, please. Tẹ́ bá need anything, ẹ kàn whisper sí mi. All right. FM yẹn. Ẹkùn kan tó kú láàrin àwọn ẹkùn mẹ́ta. Signing out. Thank you. Sumbo. Ola Sumbo. Then. Oh my God. Oh my God. I thought I lost you. Good. Àṣé ó tọ́ ni òwe àwọn àgbà tó sọ pé ojú ọ̀tún rẹ̀ rí.
What was say? Like I was trying to be sure because the voice alone, they're touching you and smelling you. That's why I'm the one. Anything want to leave you, leave him. I miss you so much. I miss you too, my baby. I didn't feel like letting you go. Like this calls for celebration. Yes. Let's just enter. Like I can do it. Okay, let's go inside. Let me call my boy. What's my Sure, no. I thought you should leave here now. Yeah, I'm sorry, darling. Is everything okay? No, is there something you're not telling me? Kilo shele. Nígbà tí wọ́n pa àwọn ọ̀rẹ́ mi méjèèjì. Yeah. Tí mo fi less hospital. Ṣàdédé ni mo dédé rí tí àwọn ọlọ́pàá ń lé mi. So níbi tí wọ́n ti ń lé mi lọ tí wọ́n yìnbọn sí mọ́tò mi. Lójijì. Ọlọ́run bá mi ṣe like Ọlọ́run kó mi ọmọ escape. Ti dúpẹ́ àmọ́ pé Olúwa ṣeun. But lẹ́yìn ìgbà yẹn ni mo notice pé mi ò ríran mọ́. I can't see anything again. Ṣé o ṣe ní àbú serious? Efe, má ṣe kiri o. Ṣé o serious àbọ̀ ìṣeré? Olasomba, I'm serious. Efe. Olasomba. Efe, I'm sure me. Olasomba, I can't see anything. Oh my God. Yes. Oh no. What's up? I can't see anything. I can't see anything anymore. Explain something to you. I'm going to really share it. I'm going to go back to you. Can you share it? Don't even move, okay? Okay. Let me tell you something. At least you're here, I'm here. I continue in Ajo and I'm here. I continue in Ajo and you know you are my everything. Yes. Oh, do you understand? I understand you love me. I know how much you love me, and I love you. I used to be blind for a long time. Mama, understand? I know how it feels to be blind. I know the kind of sacrifices it comes with it. I know also magic when to around the miserable. Like you just feel useless. You're not useful for anything. Oh, Mama, I don't get what are you talking? What are you talking about? What I'm trying to say is that yes, I hear you now. This can't work. You're going to be the head of the family. I can practically afford you. What did you say? I understand and I know what it means and how it feels to be blind. I understand what you mean. Sonny, where are you? You don't get what I'm saying. Just wait. Mama, I explain everything. That's what I'm putting love. Oh my God. Sọ́fí mílẹ̀ lọ́nà. Ẹni tó fẹ́ kó fún ó padà já ẹ sí kólóbó. Ọlásùnmọ̀ ò lè fàfọ́jú. Lórí gbẹ̀yìn o. Did he just say ò lè fàfọ́jú? Mo kì í máa ṣe child abuse o. Mo like kí n máa ṣe àwọn ọmọ kéékèèké rárá because ó tí wọ́n máa ń lo oògùn then wọ́n máa ń rìn mí láyà.
because 40 yẹn lèmi ti máa ń mú sókè máa ń like be 40 something 50 lọ bẹ́ẹ̀ ṣé wàá rí lórí nǹkan tẹ́ sọ yẹn ṣé mo pẹ́ ní luck because ṣẹ́rí mi tẹ́ ń wo yìí àwọn kan ládùúgbò mi tí wọ́n mọ̀ mí dáadáa táwọn yẹn bá fẹ́ kí mi wọ́n máa sọ pé kúrú ẹ̀gbá ni mí bó ṣẹ́rí àwọn tó mọ̀ mí dáadáa tó bá fẹ́ sọ̀rọ̀ wọ́n máa jẹ́ kẹ́ mọ̀ pé wúdà ni mí mo ń kàn gan-an no mi nǹkan yẹn kó má ṣèṣe rí má kàn yẹn ẹ̀fọ́ ni mo má kàn yẹn má datọ́ ẹ mọ̀ kẹ́ fún mi wà láàgán ẹ̀ tètè wá so ẹ má yẹ ká tún ṣe mí sí ẹ kọ arrange owó fẹ́mi kí mi máa. wo bí mo ṣe wà ojú ẹlẹ́dàá ètò ìdáhìn kò sí lọ́wọ́ mi. kí lẹ sọ. àní ṣe ń gbá kò sí. ayele onjo Ekun mẹ́ta kọ́lọ́mọ́ kìlọ̀ ẹ kìlọ̀ ọmọ yàn ojú tó lé tọkọ olókèrè ti gàjà iná lè ẹkùn mẹ́ta ògùn ẹkùn mẹ́ta ògùn ẹkùn mẹ́ta ògùn ẹkùn mẹ́ta. ìpadàbọ̀ ó lè kó ṣe mú o. ẹkùn mẹ́ta. wọ́n tó tó lọ́jọ́ wọ́n gbọ́dọ̀ nínú o. máa rà lẹ́kọ̀ọ́ máa rọ̀ṣẹ̀ o. jápa bẹ́sẹ̀. wọn ò ṣẹ́bù ẹkùn mẹ́ta wọn ò ṣẹ́kù ẹkùn mẹ́ta iná ti jọwọ́ ẹkùn mẹ́ta